nígbà kan rí gbajúgbajà òṣèré mánigbàgbé ni Mujidat Ajílẹ̀yẹ táwọn ènìyàn mọ̀ sí Màmá Mi Lékòó jẹ́. ọmọ ìyá mi ló jẹ́wọ́. ẹ káàbọ̀ o ẹ̀yin jagunjagun kí ló tún kù ẹ máa relé àní ẹ máa relé. olórí ìyálóde olórí dẹ́ẹ̀dẹ́ ẹ bá bí abọ́lé yìí náà ṣé bẹ́ẹ̀ tọ́ ọ̀lù náà lọ́jà fún ẹbí torí gbogbo wa ni. ìyálóde pẹ̀lẹ́ o. èmi ò mọ̀ pé torí ti gbogbo wọn ṣe rèé jà mo ṣe bí torí ti ẹnìkan ni rúsídá. ẹ wò ó tá a bá ń sọ̀rọ̀ nípa òṣèrébìnrin arẹwà tó kó ipa gudugudu méje ohun yàyà mẹ́fà nínú sinimá àgbéléwò lẹ́ka Yorùbá tí ìtàn sì lè gbàgbé wọn láéláé ọ̀kan pàtàkì ni Alhaja Mujidat Ajílẹ̀yẹ tán jẹ́ ìyàwó olóògbé Alhaji Yekini Ajílẹ̀yẹ jẹ́. Ìyá Mi Lékòó tàbí Màmá Mi Lékòó làwọn olólùfẹ́ wọn mọ̀ wọ́n sí nígbà ayé wọn. Ìyá Mi Lékòó yàtọ̀ sí pé wọ́n jẹ́ aya olóògbé Alhaji Yekini Ajílẹ̀yẹ bákan náà ni wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèré Ajílẹ̀yẹ Theatre Group tó fi ìlú Òṣogbo ṣebùgbé nípínlẹ̀ Ọ̀ṣun. Màmá Mi Lékòó ló di ìlúmọ̀ọ́ká òṣèré lẹ́yìn tí wọ́n kó ipa mánigbàgbé nínú sinimá kan tí àkọlé rẹ̀ ń jẹ́ Ìyá Mi Lékòó. Nínú sinimá yìí ni Alhaja Mujidat Ajílẹ̀yẹ ti ń jẹ́ Ìyá Mi Lékòó, orúkọ tí wọ́n jẹ́ títí tọ́lọ́jọ́ fi dé. Kódà ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ orúkọ àbísọ ìyá yìí nígbà ayé wọn. Ìyá Mi Lékòó ni gbogbo ènìyàn máa ń pè wọ́n. ẹ pè mí kẹ́ Màmá Mi Lékòó. ẹ pè mí Màmá Mi Lékòó. ẹ pè mí kẹ́ Màmá Mi Lékòó. Ògúnná gbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ìgbín ni Ìyá Mi Lékòó jẹ́. Gbogbo ẹnu ni mo lè fi sọ wípé ẹyẹ tí ò bá kó owó èké kò tíì sí nígbó tá a bá ń sọ̀rọ̀ Ìyá Mi Lékòó nídìí iṣẹ́ tíátà. Kókókó tá à ń bògún lágbẹ̀dẹ la máa ń bá Ìyá Mi Lékòó nídìí iṣẹ́ tíátà ní gbogbo ọjọ́ ayé wọn kó tó di wípé wọ́n tẹrí gbaṣọ. Àwọn ipa tán máa ń kó nínú sinimá àgbéléwò ní ipa àjẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àwọn náà máa ń ṣe olórí fún àwọn àjẹ́ nínú sinimá tàbí kí wọ́n kó ipa àjẹ́ tí wọn ò bá kó ipa àjẹ́ wọ́n á kópa ìyálóde ìkà. Ṣùgbọ́n àìmọye sinimá ni Ìyá Mi Lékòó ti kópa nínú rẹ̀ tí wọn kò kó ipa àjẹ́. Ẹ jẹ́ ká wo Ìyá Mi Lékòó nínú fọ́nrán Kádàrá Àfìrìtí tóun Tẹran Ìyá Òṣogbo. mo tiẹ̀ ní pé kán jẹ́ kí n lọ bẹ̀ báyìí. kí ló fẹ́ lọ sí. alọ́rọ̀ tá a máa jọ sọ ni. èrò ọ̀rọ̀ wo. kò ṣe tí mo bá jókòó tí n bá ṣe báyìí a ní kóyìn kí ló ń rò má ní mi ò ro nǹkan kan a ní pé kí n má wọrí òun máa kàwé òun máa dà ambassador òun máa kọ́lé fún mi òun máa ra mọ́tò fún mi gbogbo nǹkan tèmi ń ṣe yìí àjọ ni mò ń dá o. ojú mi lọmọ yìí fi ń sọ gbogbo ohun tó tún sọ. kí n dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé bá ṣe jọ sọ nìyẹn. ẹ̀yin dà dírísù ó di báṣẹ́dọ̀ dírísù ó sì kàwé dírísù ó kọ̀lé fún ọ bẹ́ẹ̀ ni lọ́rùn. ẹ̀yin tí lọ bẹ̀ bọ̀ ni. ìwọ ọmọ pẹ́ńtọ́ bá ti kú rí òun wọ́n ń pè ní Babátúndé ẹni ń lọ tọ́bọ̀ òun ní ń jẹ́ Babátúndé. nínú kòtò. bẹ́ẹ̀ ni bí wọ́n ti ń ṣe láyé òun náà wọ́n ń ṣe lọ́run àdéhùn tó ṣe fún ọ yóò múṣẹ ìdáwọ́lé rẹ lásìkò tó kù yóò mọ̀ yọrí sí rere ni ọ̀rọ̀ wa ìṣẹ́kùn ẹni bá wà ní kò dùn mí ẹni bá dáwọ̀ dírísù ọ̀rọ̀ dírísù ò dùn mí ẹni kò lù tiẹ̀ pa. Ọlọ́run Láńre. dírísù lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ mo fẹ́ lu kó mi láti jẹta orí àwẹ̀ àtàdúrà bọ̀ wá mo ṣe. kí lẹ máa jẹ. ẹ̀gbọ́n kí lẹ máa jẹ. jíjẹ ẹ̀kọ́ láti. jẹ́ kí n lọ dáná fún wọn. ó bá mi lójú bo àwọn ọmọ náà lọ́dọ̀ ìyá Tájù. ó ṣe ìyá mi. irú àmàlà wo lẹ fẹ́ a ní ilá fún èlùbọ́ gidi wà èwo lẹ fẹ́ nu méjèèjì. mo fẹ́ lùbọ́ dúdú.
tó jẹ́ gidi ọ̀rígínà ẹjọ́ mi ẹjọ́ ìmọ̀lá oníkókó ó ti o ọmọdé oníkókó kó fẹ́lẹ́ tí tó bá ti ń lé ọ̀nà fún mi di tínrín báyìí mi ò ní gògògóńgò tó fẹ́ yóò tiẹ̀ fẹ́lẹ́ dáadáa àfa kan dúdú sí ǹjẹ́ ẹlẹ́jà arú ti jọ sí ẹja dúdú ọwọ́ kíkà olórí dúdú ẹ bá ń fi ṣe ẹ̀fọ́ ẹ̀gúsí mo fẹ́ gúsí ṣe gbọ́n ẹsẹ̀ ọmọ ẹ̀hún ọmọ yóò jẹ́ bẹ́ẹ̀ náà ni tí ìgbà tó jẹ́ mo tó kú yóò tún dá lẹ́bi. ẹ mọ̀ pé nǹkan burúkú ni ṣá ṣé bá bí amọ̀ lẹ́yìn ẹ dá mi lóhùn ẹ má jẹ́ ntàn yín jẹ o ṣe bẹ́ẹ̀ ní lọ́ọ̀yà. bẹ́ẹ̀ ni mo ní lọ́ọ̀yà. tó bá lè ro ẹjọ́ ẹ̀ tó lè present case ẹ̀ dáadáa ní iwájú tèmi ò ní kóòtù ṣóyè yín ẹ̀wẹ́ àmọ́ nǹkan tó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n tí ò bá ro case ẹ̀ dáadáa àbúrò yín aṣẹ́wọ̀n. ẹgbẹ́ má jẹ́ kó lu ẹ̀wọ̀n ìgbà mi. kí ló gbélé ó ṣíwọ́ ni ṣé orí ẹ̀ tó ṣá madam kí lè wá ṣe ń bí nígbà tó ń lé yín ilé ọkọ yín tẹ́ ẹ̀ rí ibi gbé ilé tèmi náà kí wọ́n dàrú kí lè máa dúró sí ọ ẹ̀dá lè tèmi dúró ọ̀rẹ́dàpọ̀ ṣé gbòòsó òṣèlú lé ní ìrarùn òfò tó òṣèlú lé ní. madam ẹ tẹ̀kẹ̀ yìí sì nà ọ́ kí ló dé àbúrò mi ni torí ọlọ́run tí ò bá jẹ́ ti ọmọ burúkú yìí tó lọ kó rẹ̀dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ mi lára èmi fúnra mi ẹ má rorú ẹ̀rọ mi ẹ má rorú ẹ̀rọ mi rárá ó ní nǹkan tó ń jó mi lára tí mo bá wá sọ́dọ̀ ọkọ yín. yes òun la sì ń discuss lọ́wọ́ ń sìn no nothing èmi ò mọ̀ ọ́ rí. kí ló ń dùn lẹ́nu ẹ kí ló ń dùn lẹ́nu kí ló bá mi sọ ọmọ wọn rí ọmọ ẹni tán ọlọ́mọ wọn rí madam kí lẹ́yìn ló ṣe. madam sójú ọ̀rọ̀ tó wà lẹ́yìn lọ ni mi ò bá yín lọ́rọ̀ ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ jọ̀ọ́ má tún padà wá rí yín. ẹ má padà wá mọ́ ẹ já pàdé ní court ẹ jọ̀ọ́ ṣẹ́gbọ́ ẹ lè máa lọ. ẹ jọ̀ọ́ ẹ bá mi wò ṣe o ẹ jọ̀ọ́ torí ọlọ́run ó bẹ̀ yín o ojú àtúnra rí kí ṣẹ́jú ẹ̀. you cannot insult my wife. see no sorry ọ̀rọ̀ lé ayé yìí ó máa rí bákan. gbogbo àìmọye sinimá àgbéléwò ní Ìyámilékò ti kópa tí a kò lè kà wọ́n tán ẹ tún jẹ́ ká wo ipa tí wọ́n kó nínú sinimá Olúwẹ̀rí Màgbóòjò. ẹ ǹlẹ́ ọ̀yà. ẹ padà wá àyìn àbó orí nǹkan. kí ló wí nísìn kí n pẹ̀lẹ́ ṣé mo sùrẹ́ra ni àbí mo fẹsẹ̀ kọ tẹ́ ẹ fi ń kíyà yín kọ́ pẹ̀lẹ́. ìyá kò tí ì tó jà wọ́n ń kí yín nìyí. kò tí ì tó jà wo ká dà fún yàláyà rẹ ìyá rẹ ni kò rèé bẹ́ẹ̀ lé abájọ ó tiẹ̀ lóyún ṣé oyún tó ní onígun ọ̀ ní òjèwọ̀ gan kó o lè fi ẹsẹ̀ rẹ méjèèjì kó o kúnlẹ̀ fólórí àfàìmọ̀ kọjá ọ̀kúnlẹ̀ rẹ̀ ọmọ nira. ìyá. kò tiẹ̀ lè rí bí. ẹ wo forí adébẹ̀yẹ dákun ẹ mọ̀ sanwó ẹ̀ mọ́. èyí tí mo wí wẹ́rẹ́ yìí ọ̀rọ̀ ti rọ̀ mọ́. ìyá mi ò bọ̀ mọ́ mo wí kan yìí. bọ́ọ̀lù ẹ̀ṣẹ́ sọ̀rọ̀ báyìí. ó dùn mí. ó dùn orí adé ẹ mọ̀ mẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ ìyá jálóje. ẹ wo ìyá ọlọ́run bẹ́ẹ̀ o. kọ́mọ dà fún yẹn lọ́rùn. ẹ fẹ́ sábà mọ́ ìyá. òfò lẹ́jọ́ ṣe pọ̀. bẹ́ẹ̀ ṣe mọ òrù kí ilẹ̀ wa ń wo. ẹ̀yin tá à ń fẹsẹ̀ kọ́ mọ́ tẹ́ fi gbogbo ara kọ́ àrùkí ni fún yín. yẹ máa ní sùúrù o. ká dà fún yàrá ya rẹ̀ àbí fún ọ lépè ní. kábíyèsí. ọmọdé bàbá rẹ ọmọ olórí burúkú tó bí tó lóòbí mọ kò ní dá fún ọ kò ní dá fún ọmọ rẹ. Dọ́ládé. ìyá ọmọ láǹgìdì. Dọ́ládé. kábíyèsí. Dọ́ládé. òjòwú ni ọ kí ló dé ọ̀dára ilé ó gbádùn ọ̀dára òde ó nísinmi wo wọ́n ṣe wàá fẹjọ́ ẹ̀sùn ní ìsinmi wọ́n lò di oyún mélé inú òtún délé yẹn gbádùn ẹ̀gbọ́n kí ló ń bí wọn fún wọ́n ń pè ọ́ lólè ó sì ń fọ ọ̀ngbọ́n mẹ́ran jó wọ́n ń pè ọ́ lọ́jẹ́ ohun hùwà jẹ́ náà. kábíyèsí èmi là jẹ́ kò sóbì tí wọ́n pè tí ò ní jẹ́ gbogbo obìnrin là jẹ́. ó fowú kún tiẹ̀ ó fowú kún tiẹ̀. ìran obìnrin gowú. ó tún burú mọ́ tiẹ̀ ìkànnì ọ́ wá gbọ́ tó o bá lọ rè tú oyún obìnrin sílẹ̀ kó o sì mọ́wọ́ kò níbi à ń dààmú ọmọ ẹ̀ bóyá lọ́jọ́ ẹ̀ lè dalẹ̀ láàfin. èmi kábíyèsí èmi mọ̀ ní èmi Dọ́ládé sẹ́ẹ̀rì tí tó ń fẹjú mọ́ mi. àyà wa kọ̀ọ̀ràn júmọ́ ojú ẹ̀ lórí bẹ́ẹ̀. ó yá wèrè ni àrà ni ọ̀sán pọ̀ kò ní dáa fẹ́nu ẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n. èmi
kò fẹ́jú. gbogbo tẹ́ ẹ sọ yìí ẹ sọ ni àbọ̀bọ̀ ẹ rántí o pátì rámú gángan yín kò sẹ̀yìn kan náà èmi kínní. sẹ́mi. bẹ́ẹ̀ ni. Elédùà ó gé èékánná rẹ̀ ọ̀nà Olódùmarè ó gé èékánná rẹ̀ ọ̀nà èmi mọ sọ bẹ́ẹ̀. èmi àwọn tó nílẹ̀ ó gé èékánná rẹ̀ ọ̀hún. sọ́ọ́rí gbogbo ètò ń ṣe yìí kábíyèsí ló fi ń kó bá o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. kò sí tó ṣe. kò sí tẹ́mi ó ṣe. kò sí tó ṣe. ọ̀dà kò burú. ẹ ǹlẹ́ o ẹ̀yin olóyún ẹ ti sọ̀ láyọ̀ ẹ kó ewu ọmọ ọláǹgídí kẹ́ ẹ mọ wá relé kẹ́ ẹ mọ ṣàjọyọ̀ oyún ẹ káre o. wo sórí wọ ẹ gbà láwọn. kò sí tó ṣe. kábíyèsí ẹ dákun. kúrèsí kọ̀ tó lóun ò fi gbámọ́ èyí tó ti fi sílẹ̀ kò ní í parun láéláé iṣẹ́ ọwọ́ ìyá mi lẹ́kọ̀ọ́ lẹ̀ ń wò yìí lọ́jọ́ kẹta oṣù kọkànlá ọdún 2003 ni màmá mi lẹ́kọ̀ọ́ dágbére fáyé pé ó dìgbà ó ṣe ohun tó ṣokùnfà ikú wọn rújú nígbà náà ṣùgbọ́n nǹkan tá a gbọ́ ni wípé òṣèrébìnrin yìí dákẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n bì lọ́pọ̀lọpọ̀ ìgbà èyí tó jẹ́ kó jẹ́ ikú òṣèré kẹta ní ọdún 2003 Gbẹ̀ngà Adébóyè ló kọ́kọ́ kú ní ọdún 2003 lẹ́ka amúlùúdùn sọ̀rọ̀sọ̀rọ̀ tí gbajúgbajà adarí sinimá ní Yomi Ògúnmọ́lá kú lọ́jọ́ kẹwàá oṣù kẹjọ ọdún 2003 tí màmá mi lẹ́kọ̀ọ́ sì kú lọ́jọ́ kẹta oṣù kọkànlá ọdún 2003 ọdún 2003 jẹ́ ọdún tó lágbára ó jẹ́ ọdún àjálù ńlá lẹ́ka amúlùúdùn lórílẹ̀‐èdè Nàìjíríà tí ọ̀pọ̀lọpọ̀ ìràwọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ òkìkí sì wọlẹ̀ lọ́dún náà. tó bá di ọjọ́ kẹta oṣù kọkànlá ọdún yìí ni yóò pé 20 ọdún ó lé kan 21 years tí màmá mi lẹ́kọ̀ọ́ ti tẹrí gbaṣọ. àdúrà wa ni wípé kọ́lọ́run túbọ̀ bá wa dẹlẹ̀ fún màmá mi lẹ́kọ̀ọ́ kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere kó dẹ̀ bá wa tọ́jú àwọn ọmọ tí màmá wa fi sílẹ̀ sáyé lọ. nígbà kan rí lẹ̀ ń wò yìí lórí ìkànnì IPTV YouTube channel ẹ bá wa láìkì fídíò wa kẹ́ ẹ dẹ̀ subscribe sí channel wa ẹ tún pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ fún àkọ́tún ètò nígbà kan rí níbi tá a ti gbé àlejò míì wá sórí ìwòran yín.